Ẹ káàbọ̀ sí ka ìwé pẹ̀lú èmi Àmọ̀kẹ́ ọmọ bàbá abílé onílù. Ẹ jẹ́ ká tẹ̀síwájú níbi tí a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá. Ojú ewé kẹrin òun la wà. Ó yẹ ẹ jẹ́ á lọ. Bí mo bá sì ń bá ìtàn ayé mi lọ gẹ́gẹ́ bí mo ti ń bá ìtàn náà lọ lẹ́sẹsẹ yìí, ẹnikẹ́ni yóò máa gbà fún ìyá mi lọ́nà ọ̀run pé bí ọkùnrin ni ìyá mi náà ṣe nípa kíkọ́ ọmọ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ pẹ̀lú. Ṣùgbọ́n èmi ni aláìgbọràn ọmọ láti ọ̀run mi wá sáyé. Gẹ́gẹ́ bí mo ti sọ sínú ìwé mi lọ́sẹ̀ tó kọjá, èmi jẹ́ ọ̀kan nínú àwọn ọmọbìnrin ayé tí ẹlẹ́dàá fi ẹwà ara ṣe lọ́ṣọ̀ọ́. Tí kò ń ṣe díẹ̀, ènìyàn pupa fò lèmi ń ṣe. Ẹwà ara mi kúnná, ó sì wẹ̀ pẹ̀lú. Ara mi rí múlọ́ bí ìrọ̀rí olówu ẹ̀gúngún. Mo sì pọnlẹ̀ láti òkè ara mi dé ilẹ̀. Èmi kò sanra jù lénìyàn, bẹ́ẹ̀ ni èmi kò sì gbéra kọjá ààlà. Obìnrin tí ó bá jẹ́ ènìyàn pupa fò, tí ó sì tún jẹ́ arẹwà obìnrin, ẹ̀yin pàápàá yóò ti mọ bí irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ yóò ti rí nípa ti pé kí aṣọ tàbí kí àwọn nǹkan ẹ̀ṣọ́ máa yẹ ènìyàn. Ti pé èmi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ń ṣe ètè lọ́ṣọ̀ọ́, ọ̀rọ̀ sísọ kọ́. Àní pé mò ń sọ àsọdùn kọ́ rárá. Ṣàṣà ni àwọn obìnrin tí wọ́n ń bẹ lásìkò wa nì, wọ́n tó láti bá mi kẹ́gbẹ́. Yálà nínú aṣọ ríró ni tàbí aṣọ wíwọ̀, nítorí pé àti aṣọ ríró òun aṣọ wíwọ̀ ni ìyá mi fi ṣìkẹ́ mi. Bó fẹ́ bó ṣe aṣọ wíwọ̀ onítọ́rọ̀ ọ̀pá ni mo fi dá ẹ̀wù sọ́rùn mi. Àní bó fẹ́ bí ó ṣe aṣọ kíjìpá lásánlàsàn ni mo ró mọ́ra mi. Bí ìgbà tí a sín 40 owó ẹyọ ni yóò ṣe rẹ́mú mọ́ èmi Ṣẹ̀gilọlá lára. Ń gbọ́, ẹwà ń bẹ níbẹ̀ tàbí kò sí o. Ibi láti dánu dúró, a mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ̀ láyé. Ẹ dákun ẹ bá fi fọ́nrán yìí ṣọwọ́ sí àwọn tó nífẹ̀ẹ́ ìwé Yorùbá tí wọ́n sì fẹ́ kẹ́kọ̀ọ́, nítorí ẹ̀kọ́ tó pọ̀ lákọ nínú ìwé yìí. Bẹ́ẹ̀ bá ní, ẹ̀yin náà lọ ra tiyín ká lè jọ máa kà á pọ̀. Àmọ̀kẹ́ ọmọ bàbá abílí onílù ni èmi ń jẹ́ o. Ire o.